bí tọ́rọ̀ dé dúró ní ìsìn láwọn àsìkò kan láwọn àyè kan láwọn ọjọ́ kan à ń gbọ́ pé àwọn àṣemáṣe ikọ̀ àmọ̀tẹ́kùn ń pọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìgbà àṣemáṣe ikọ̀ SARS tó dé góńgó lọ́mọ Nàìjíríà bínú pé àfẹ́ SARS mọ́ o tó wáyé lọ́dún tó kọjá wọ́n láwọn àmọ̀tẹ́kùn yìí kàn mọ́ ẹni tó bá ti ṣẹ̀ wọ́n bá máa fìyà jẹ wọ́n ẹjá wo bí àpẹẹrẹ nílùú Ọ̀yọ́ àmọ̀tẹ́kùn wọ́n ń pe onílùú Ọ̀yọ́ wọ́n ti sọ di ànàtẹ́rùn wọ́n ní pé wọ́n wà mọ́ yẹn fanda embats ó bá lọ ṣèṣì tàṣì àgẹ̀rẹ̀ báyìí wọ́n ní wọ́n ló ń tàn débi pé lọ́yọ̀ Aláàfin ẹ bá ń gbọ́ mi lọ́yọ̀ Aláàfin bí n bá parọ́ ànàtẹ́rùn wọ́n ń pe àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn bẹ̀. èyí tó wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí onítọmọ ọdún 15 tó wáyé ní Mọ́kọ́lá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn wípé àmọ̀tẹ́kùn sì pọ̀ ọmọ ọdún 15 ní nǹkan bíi aago 2:30 lóru wọ́n gbókù ẹ̀ dìgbìgbàgbà ní olúléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹkítírìàtì wọ́n fẹ̀hónú hàn nípa ẹ̀ ọ̀rọ̀ ẹjẹ́ àtàmọ́lẹ̀ sí láàárọ̀ yìí kí ló ṣẹlẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn bó wọ́n ṣe rìn tó yẹ di pé ìbọn wá ṣèèṣì ẹ̀fẹ́ yìnbọn fún adigunjalè ìbọn wá bọ́ ọmọ ọdún 15. olóòtú ẹ ti ń fi agbára yín ṣe ìdájọ́ ntẹ́ tí í ṣe ìwádìí ìdájọ́ mò ń béèrè ọ̀rọ̀ ni. ẹni bó ni ó ṣe ṣe tí wọ́n fi wá ṣèèṣì. gẹ́gẹ́ bí àtẹ̀jáde tá a ti kà. olóòtú kìí ṣe ọ̀rọ̀ ẹ̀rín lọ̀rọ̀ torí kú tí ń pojú gbẹ̀ ni òwe ńlá ni ń pa fún ni. ikọ̀ àmọ̀tẹ́kùn kọ́ pọ́lọ́pàá ọmọ ọdún 15 o ikọ̀ àmọ̀tẹ́kùn kọ́. ó wá ló ṣe rìn. ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lóru àwọn àdúgbò Ṣàngó Aláró lọ́rọ̀ àwọn ni wọ́n ti lè sọ ohun tí ojú wọn ń rí nípa ètò ìdígunjalè wọ́n ṣe wọ́n pa páálẹ̀ ibì kan níbẹ̀. láláró ń bì náà. ní gbogbo àwọn community yẹn. ẹ ń gbọ́ wa láàárọ̀ yìí. ẹ pè wọ́n wọ́n rẹ́dí àti sọ gbogbo ohun tí ojú wọn rí wọ́n wá rọ́ wá bá wa. ẹ̀kẹ́ tí gbogbo gbà ni wọ́n ń rọ̀ wọ́n ti ẹ̀ wá ṣe ẹjọ́ kan kù. èyí tó ṣẹlẹ̀ ní àsìkò yìí tán pè wá Aláró ní Ṣàngó náà ti pè wá wọ́n pè ní nǹkan bíi aago kan kọjá ìṣẹ́jú 15 pẹ̀lú àìsùn àìwo wa a lo ìṣẹ́jú 15 tí àwọn ará àdúgbò yẹn lè jẹ́rìí sí tá a fi débẹ̀ nígbà tí àwọn olè àti àwa tá a jẹ́ agbófinró gbé pẹrẹgì kaná wọ́n ti yìn àwọn asọ́de wọn tí wọ́n kọ́kọ́ ká mọ́ wọn ti yìn wọ́n níbọn yìn ará àdúgbò níbọn ká tó débẹ̀ kọ́lọ̀ ń tó fún wa ṣe láti lé wọn nígbà tí wọ́n rí pa dé gbogbo ará àdúgbò bí ìgbà tí ẹmọ eré táwọn èèyàn mọ̀ ń ṣe nígbà kan eré à ń ṣe kọ́ńbàǹtì bí òrùjọ́ náà ṣe rí nù kódà gan ọlọ́dẹ tó yìn níbọn ọkọ̀ àmọ̀tẹ́kùn la fi gbé ẹ wo Ṣàngó àgbà Awólọ́wọ̀ ń bí ìjà secretariat gbèdébi tí wọ́n ti lọ tọ́jú ẹni tí ìbọn bá láti má jẹ́ kó kú ìrìn àjò wa ò gbà mọ́kànlá kankan. kò gbà mọ́kànlá kankan. nǹkan kan ṣẹlẹ̀ tí mo fẹ́ ká tàn mọ́lẹ̀ sí àwọn èèyàn pe àmọ̀tẹ́kùn látàláró láftà pólì àtàwọn agbègbè tó yí ká ẹ̀yin wá ń lọ ọbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sì ń bẹ ń Ṣàngó wọn ò ké sí iléeṣẹ́ ọlọ́pàá kí làjọṣepọ̀ yín àti ọlọ́pàá. àwọn àtọlọ́pàá jọ ń ṣe àjọṣepọ̀. ṣùgbọ́n kò dán mọ́rán tó àbí. ọdún mọ́rán ọlọ́run ọba kó sá fún gbogbo wa ṣe níṣẹ́ tí a bá yàn láàyò àwọn ọlọ́pàá ń gbìyànjú àwa oníkọ̀ ètò ààbò àmọ̀tẹ́kùn à ń gbìyànjú títí wá ní kí wọ́n ó pè wá ká dáhùn títí tọlọ́pàá ní kí wọ́n ó pè wọ́n kí wọ́n ó dáhùn. níjọ́ náà àwọn ọlọ́pàá náà wà níta kì í ṣe pé ọlọ́pàá ò sí níta òun ni bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ mọ́gbá tí ń lọ máa wo ló fi jẹ́ nǹkan tó ya èèyàn lẹ́nu. pé ètò ààbò
àmọ̀tẹ́kùn àtọlọ́pàá pé kò dánmọ́rán kò sí nǹkan tọ́jọ́ nígbà tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní kùdìẹ̀kùdìẹ̀ ló wà lásìkò yìí ètò ti wà àfẹnitọ́ bá ní tiẹ̀ nínú lọ́tọ̀ tó fẹ́ ṣe lọ́tọ̀ ṣé mo pé gbígbé èèyàn sórí ipò àbí kéèyàn wà lórí ipò n ti ń bẹ lọ́kàn rẹ̀ ó ní atọ́nà iṣẹ́ tó fẹ́ ṣe. ètò àti àjọṣepọ̀ tó dán mọ́rán ó ti wà láàrin ọlọ́pàá àti ikọ̀ àmọ̀tẹ́kùn báyìí kọ́mírẹ́dà Kínró Kazeem Babalọ́lá 2IC Ọ̀yọ́ State àmọ̀tẹ́kùn ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹjẹ́ àtajà à ń padà bọ̀ ẹ kú etí gbọ́ o.